Mo kí ẹ̀yin ìyá mi lọ́kùnrin, mo kí ẹ̀yin ìyá mi lóbìnrin, mo kí ọmọdé, mo kí alàgbà tó bá tún wo fídíò mi. Ṣàlàáfíà ni, a kú ọdún, a kú ìyèdún o, a ní fọmọdé o, a ní fàyàdé o. Gbogbo ala máa jèrè ọmọ wa, àṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ wo ni mo tún mú wá lénìí? Ọ̀rọ̀ ìyànjú tún ni. Nítorí pé kí ni tí a bá ń sọ̀rọ̀ nígbà míì, ó yẹ ká máa fi òye gbé, ó yẹ ká máa fi ọpọlọ gbé ká mọ nǹkan tó ń lọ. Kí ni ìdí tí mo fi ń sọ̀rọ̀ yìí lénìí ni pé mò ń gbọ́ tí a bá ń sọ̀rọ̀ nígbà míì tí wọ́n bá sọ wípé àwọn mùsùlùmí wọ́n ń pa kìrìsìtẹ́nì tí ìjọba Amẹ́ríkà fi dá sí ọ̀rọ̀ wa. Màá wá rí wípé àwọn mùsùlùmí kan wá jáde, wọ́n á máa sọ wípé kì í ṣe kìrìsìtẹ́nì nìkan náà ń pa náà, wọ́n ń pa mùsùlùmí náà. Ọ̀rọ̀ rírùn lẹ́nu tí ò ṣe gbọ́. Tó bá jẹ́ wípé a ní àròjinlẹ̀, àwa tá là ń ṣẹ̀sìn mùsùlùmí tí a ronú dáadáa ni o. Nígbà tí ẹ̀sìn tí mò ń sìn, ẹ̀sìn yẹn wá ń pa àwọn èèyàn ẹgbẹ́ mi, mo wá lẹ́nu bọ́ọ̀tà láti máa sọ pé irọ́ o, ṣé ẹ̀sìn tèmi nìkan náà ń pa ni, ṣèbí wọ́n ń pa ẹ̀sìn kìíní kan, wọ́n ń pa ẹ̀sìn tèmi náà náà. Ẹja gbé sí déédéé làákàyè, ẹja gbé sọ́pọlọ. Ṣé ẹ̀sìn tó yẹ kọ́mọlúàbí máa sìn nìyẹn? Ìbéèrè ni o. Nígbà tó bá ti di wípé ìwọ lè jáde tó lè sọ wípé ẹ̀sìn tí wọ́n ń sìn tójú òtì ẹ́, ẹ̀sìn náà kì í ṣe mùsùlùmí nìkan, kì í ṣe kìrìsìtẹ́nì nìkan náà ń pa náà. Ẹja wa gbé báyìí. Nígbà táwa ń dàgbà, wọ́n fi yé wa wípé gbogbo nǹkan táwọn babaláwa wá ṣe kì í ṣe nǹkan tó dáa. Àwọn babaláwa máa ń pààyàn, wọ́n máa ń fìyàn ṣòro, wọ́n máa ń bẹ́yàn sójú kinní kan, wọ́n ṣá oríṣiríṣi la gbọ́ ní church àti mọ́ṣáláṣí tán ní àwọn babaláwa baba wá ṣe. Àgbọ́njúbà, àríbá, ìtàn ni, ó ti ṣẹlẹ̀ káwọn òyìnbó tó dé. Àwọn bàbá yìí wá sọ pé òkè o, nǹkan tán ṣe yẹn wọn ò ṣe mọ́, àwọn náà rí fọ́ọ̀mù ẹ̀. Nígbà tí ẹ̀sìn tí wọ́n wá ń sìn, tí wọ́n ń kọ̀ndẹ́mù bàbá títí ẹ pé ó ń pààyàn, ẹ̀sìn tí wọ́n gbé kalẹ̀ yìí ẹ̀sìn bàbá títí ẹ tó ń kọ̀ndẹ́mù yẹn kò pààyàn tó ẹ̀sìn tẹ́ òun gbé kalẹ̀. Kò pààyàn tó ẹ̀sìn tí wọ́n ń kọ̀ndẹ́mù, ẹ̀sìn bàbá títí ẹ, ilé bàbá títí ẹ tó ń bàjẹ́, kò pààyàn tó ẹ̀sìn tí wọ́n ń kọ̀ndẹ́mù. Torí a gbọ́ pé gbogbo ìlú náà ni wọ́n ti ń ṣe àwọn oríṣiríṣi àgbà yẹn délẹ̀ Ísírẹ́lì àkà nínú àlùkùránì lóríṣiríṣi. So ó ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ ni, oníkálukú ló wá yí. Nígbà tó oníkálukú ti wá yí ń sìn, gbogbo nǹkan wá ní ọ̀tún. Ìwọ tó wá gbé ẹ̀sìn kalẹ̀ tán wọ ẹ̀sìn bàbá tiẹ̀ ò dá ẹ, wo bí ẹ̀sìn yẹn ti ń ṣe lé ayé ń sìn. Ẹ̀jẹ̀ àtúngbé báyìí. Ká ní pọ́mọ ológun ní mí àbóníṣàngó. Mo kàn fi ṣe example, káwọn Ṣàngó yẹn tán sin ṣe tán náà ṣèjúbà fún Ṣàngó yẹn, kán wá máa pa àwọn èèyàn bíi ti mùsùlùmí lénìí. Kémi dẹ̀ nígbàgbọ́ nínú Ṣàngó, kí n wá sọ síta pé àwọn oníṣàngó yẹn wọ́n ń para wọn náà, kí àwọn èèyàn ìtakọ́lọ́sàn, èmi ni mi lójútì. Ó yẹ kémi kúrò nínú àwọn ará Ṣàngó yẹn nítorí pé ó yẹ kọ́pọlọ mi ti ṣí wípé àwọn kinní yìí ò ń ṣe ìwà ọmọlúwàbí èèyàn. So gbogbo mùsùlùmí tó bá fẹ́ jáde, tó bá fẹ́ wá defend Islam, tán bá ti ń sọ̀rọ̀, tẹ́yìn wá ń sọ, mo máa ń gbọ́ lórí rédíò oríṣiríṣi, ṣé mùsùlùmí nìkan náà pa ni? Ta ló yẹ kán pa? Ẹ̀yin èèyàn mi, ta ló yẹ kí n jí láàárọ̀ kùtù láì ṣẹ́, láì rò ẹ́, láì bá ẹjà, láì ṣe nǹkan kan, kó dẹ̀ kí ìdàbọ̀ ọmọ ẹ̀dá ẹ̀ lọ́rùn kó wá pa, kó tó wà justify nínú ẹ̀sìn tó ń sìn, kí n tó wá jáde síta kí wọ́n máa sọ wípé ṣebí ìbáwo mùsùlùmí kan para wọn tán,
ìbá àwọn mùsùlùmí kan gérí ara wọn dànù bó wù mí ká ní kó possible ni kán kó lórí burúkú wọn kúrò láàrin wa, kán kó rí burúkú wọn kúrò, kán lọ dà wọ́n síbì kan káwọn jọ máa bára wọn ṣe so that àwọn yòókù tán fẹ́ ṣoríire nílé ayé àwa náà lè jókòó wa jẹ́jẹ́jẹ́. torí burúkú ni mùsùlùmí máa ń kó wá, wọn kọ́ làjú wá, nínú mùsùlùmí ọ̀fọ̀ ni ẹ̀sìn ọ̀fọ̀ tó tò sí. Obìnrin ò gbúdọ̀ ṣiṣẹ́ wọn á daṣọ bò lórí, ò gbúdọ̀ kọrin, orin kíkọ sí nínú mùsùlùmí, inú ẹ̀ ò gbúdọ̀ dùjù, inú dídùn sí nínú mùsùlùmí, ò gbúdọ̀ máa tó bá fẹ́ mú mi ò gbúdọ̀ máa sẹmu díẹ̀díẹ̀ ni, o ò lè ṣe fàájì, inú ẹ̀ ò gbúdọ̀ dùn. Ẹ̀sìn ọ̀fọ̀, ẹ̀sìn òṣì ni. Gbogbo mùsùlùmí tó bá ń kọrin lénìí wọn ò ń ṣe mùsùlùmí, torí ẹ̀sìn mùsùlùmí ò support ẹ̀. So ó máa ń dùn mí tí àwọn mùsùlùmí bá jáde síta tó bá ní ẹ ṣe mùsùlùmí nìkan kọ́ náà ń pa náà. Ṣé nǹkan tó ń sọ yẹn mo máa rò tí lẹ́nu ìgbà sọ̀rọ̀ máa kàn wá jòkó ṣé lè yí tó lọ́pọlọ báyìí ṣá. Kó ló káwọn olóògùn sìn kan máa pààyàn nílùú kan kí wọ́n sọ pé ṣé lẹ́gùn nìkan náà wọ́n ń pa ni, ṣèbí wọ́n pa kíní kan wọ́n pa àwọn eléégún ara wọn náà. Ṣé kò ti yé mi pé kíní yẹn kò ń ṣe nǹkan tó yẹ ni, kó yẹ kí n fi sílẹ̀. Nígbà tí ànábì fúnra rẹ̀ wọ́n nígbẹ̀yìn ìgbẹ̀yìn ẹni tá a bá ń tẹ̀lé ní ká máa wò, ànábì fúnra rẹ̀ ò jèrè ayé, kò jèrè àwọn ọmọ. Gbogbo àwọn ọmọ tó bí ló kú ní ṣojú ẹ̀. Ìyẹn tí ẹ̀kọ́ ànábì ń sọ fún àwọn ọmọlẹ́yìn wípé ẹ má bá àwọn nàsárà àti yẹ̀wúdí ẹ má bá wọn ṣe. Nígbà tá ànábì máa kú, ànábì jẹ gbèsè kú ni. Lára àwọn tó ní ká má bá ṣe ló ti lọ fi aṣọ ìyàwó lọ́wọ́ wọn. Lára ànábì alásọkójẹ ni. Ó ní ẹ má bá àwọn nàsárà àti yẹ̀wúdí ṣe o, ẹ tẹ́ bá ti pàdé wọn lójú ọ̀nà ẹ má kọ́kọ́ kí wọn o. Even ó sọ débi pé ẹ tì wọ́n sómi tẹ́ bá pàdé ní orí afárá. Nígbà tí ẹ̀san máa dé fún ànábì ẹ̀san, gbogbo ọmọ ẹ̀ ló kú ní ṣojú ẹ̀. Yẹn tí ẹ̀kọ́ ebi pa ànábì kú ni, kì í ṣe pé bí wọ́n pa kú nìkan o, aṣọ ẹ̀ ó lọ fi yáwó lọ́dọ̀ àwọn tó ní ká má máa bá ṣe mọ́. Ìyẹn wà justify lọ́dọ̀ àwọn mùsùlùmí. Ànábì Ọlọ́run ni. Ìkan tẹ̀ jáde onígbà tá ànábì fẹ́ jẹ májèlé, apá ewúrẹ́ wa ń sọ̀rọ̀ fáànábì pé ìwà ànábì má jẹ mí, ànábì tún wá jẹ ìyẹn ó ní ó fún mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run lànà. Ṣé ẹlòmíì á kàn sọ̀rọ̀ máa wò ó pé ṣé nìyí ṣé báwo ló ṣe ń ṣe nínú ilé ẹ̀. Ó ní má máa mọ́ka ànábì ẹ̀ rí pé ànábì èèyàn bíi tiwa níṣẹ́ bẹ́ẹ̀ yín náà lẹ́ni ànábì ọrùn ẹ̀ ò kì í yí bíi tiwa báyìí. Ànábì kò kì í gbé ẹsẹ̀ rárá, ẹni ẹsẹ̀ méjèèjì máa ń rìn pọ̀ bí mi ìtẹ̀ mú bóyá yẹn ṣe lè nínú ẹ̀, ẹni kò kì í rìn bẹ́ẹ̀ yẹn. Ànábì ẹni òṣìṣì báyìí kò jẹ́ kò bá lè rí àmì. Ẹ̀yin èèyàn mi tẹ́jọ́ ọmọ Yorùbá mo pè yín, ìwọ tó o bá ti kó ọmọ ẹ̀ sílé kéwú, ọmọ yẹn ló máa ṣekú pa ẹ́ lọ́la, kò sèrè kankan bẹ́ẹ̀. Ayé àtijọ́ nígbà tó ń tàn wá tá a mọ nǹkan tó wà nú ẹ̀ ní pé kéwú lérè o kéwú lérè. Ìsìn kéwú ò lérè kankan, ọmọ olúwẹ̀ máa ṣerú ẹgbẹ́ ni. Wọ́n ti ń ṣe mọ́tò tó ń fò ń sìn. Àsìkò ti tó láti bára wa sòótọ́ ọ̀rọ̀. Ká kúrò nídìí ìdò, eré ọmọdé ni. Gbogbo wèrè táwọn mùsùlùmí ń kó wá, àwọn ìsìláàmù ń kó wá sí ọ̀dọ̀ wa tí ò lè mú wa nílọsíwájú, ẹjẹ́ àbá. Ẹ wo ní àná mò ń wo news. Àwọn mùsùlùmí tún lọ ń bọ́ǹbù mọ́ṣáláṣí. Ẹ̀sìn nìyẹn. Àwọn mùsùlùmí, àwọn ìsìláàmù wọ́n tún lọ bọ́ǹbù mọ́ṣáláṣí. Ẹ wá sọ fún mi, àwọn kan sì jókòó sínú ẹ̀sìn yẹn. Ìtànjẹ ní wà nú ẹ̀wọ̀ èèyàn mi o. Ó sì kan tó ń jẹ́ Islam. Ànábì tí wọ́n ń tẹ̀lé ọdún kan ló fi ya wèrè tó dẹ̀ ń gba wáàyí. Ṣé èèyàn kan lè ya wèrè nínú àwa ọmọ Yorùbá kó ya wèrè kó tún máa gba wáàyí ọdún kan bálabàla ló ń sọ. Tọ́nà sàsí ó lóun ṣe gba wáàyí. Ẹja àgbésọ́pọlọ wa. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí mò ń pè, gbogbo nǹkan tí mò ń ṣe mi ìtakò ẹ̀sìn, gbogbo nǹkan tí n bá sọ lénìí, ẹni ká mú àyà ẹ̀ wá
kẹ́ ẹ lọ kà á fúnra ara yín. Ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ sí ka Al-Qur'ani, ẹ ka hadith, ẹ ka tẹ̀sírì, ẹ ka fúnra ara yín, kẹ́ ẹ wá gbé sọ́pọlọ, kẹ́ ẹ wá wò ó. Gbogbo ìtànjẹ tó ti tàn fún wa jẹ, kò sí nǹkan tó ń jẹ́ mùsùlùmí, ìwà àṣà aláṣàlẹ̀ ló ń ṣe. Làwa fi ń pariwo lẹ́ni pé ẹ má jẹ́ ká wá kó tiwọn bá wa nílẹ̀ Yorùbá, torí tó bá dé tán kò síbi tá a máa sá lọ. Ẹ wo bọ́n ṣe ń ṣera wọn. Mo pè yín ni ẹ̀yin ọmọ Yorùbá, kò sẹ́ni tó ní kí a máa foríbalẹ̀ fún anything. But tó o bá ṣe mùsùlùmí, tó ń pe ẹlẹ́dàá ẹ, tó ń pe orí ẹ, gbogbo nǹkan tó ń ṣe máa ní lọ síwájú. O ò nídìí láti lọ foríbalẹ̀ fún èrè kankan. Tó o bá ti ń kọjú sí kíbùlà, tó ń kọjú sí Kaaba every time, èrè nǹkan mẹ́ta ló ń foríbalẹ̀ fún. Ó ń foríbalẹ̀ fún àṣetán, ó ń foríbalẹ̀ fún òkúta Hajar Aswad, ó ń foríbalẹ̀ fún Kaaba. Nǹkan mẹ́ta ló ń foríbalẹ̀ fún. Tán bá ń bú wọ pé àwọn tó ń foríbalẹ̀ fún Ṣàngó nílẹ̀ wa, ìwọ náà èrè ló ń foríbalẹ̀ fún nílẹ̀ Mẹ́kà. Gbogbo ẹ̀yin èèyàn mi ni mo kí. Ẹ subscribe sórí YouTube channel mi, Oma TV. Tẹ́ bá ti search mi lórí YouTube, ẹ rí mi wọṣọ t-shirt bíi orange ń bẹ̀. Mo ní the more subscription. Ẹ ṣé mo dúpẹ́. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ajúṣe fún wa. Àṣẹ. Ẹ ṣé gan ni.